Oògùn láti lóyún ní kíákíá fún gbogbo obìnrin tó ti ń wojú Ọlọ́run fún ìgbà tó pẹ́. Bismillah, Prof. Gbogbo nǹkan tó bá wù kó fa ìdíwọ́ bí Bismillah ta'ala yóò já. Wàá bá mi gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ òmìnì ìbílẹ̀ pupa, ṣé ti rí i pé pupa lélẹ́yìí. Ẹ wàá gẹ́ẹ̀tì ẹyin adìyẹ ìbílẹ̀ àti ẹyin pẹ́pẹ́yẹ. Ẹyin pẹ́pẹ́yẹ yẹn 3 lẹ́ọ̀kan fi tẹ́lẹ̀ pot tẹ́fẹ́ fi ṣiṣẹ́ yìí. Ẹ wàá gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ òmìnì pupa 14 ẹ kò lè lórí. Àìdán 14 ẹ kò lè lórí. Ẹ da kànáfùrù lé lórí. Ewé àkókò tútù, ewé abíwẹ́rẹ́ tútù, ewé gúre ẹ̀fọ́ gúre tútù ẹ kò lè lórí. Ẹ wá bá mi wá ẹyin adìyẹ ìbílẹ̀ 3 ẹ kò lè lórí. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé o máa ṣe é láǹfààní. Kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹyin òróró adìyẹ ìbílẹ̀ 3 ẹ kó lórí àgbo náà. Wá ṣe àárọ̀ kùtùkùtù ni wọ́n máa ń ṣe àgbo yìí. Tó bá ti ṣe àgbo yìí pẹ̀lú omi láàárọ̀ kùtùkùtù tó bá ti ṣe tán, wàá jẹ ẹyin adìyẹ ìbílẹ̀ ẹyọkan ẹ̀. Tó bá di ọ̀sán, wàá tún jẹ ẹyin adìyẹ ìbílẹ̀ kan. Tó bá di alẹ́, wàá jẹ ẹyin adìyẹ ìbílẹ̀ kan. O ní tí màá gbo yẹn, o ti parí ètò yẹn. Ọjọ́ kejì, wàá wá mu kọ́ọ̀pù àgbo kan láàárọ̀, kọ́ọ̀pù àgbo kan lálẹ́. Àgbo yìí o lè mú kó tó bẹ̀rẹ̀ sí í ṣe period. O lè mú tó bá ń ṣe period lọ́wọ́. O lè mú after period. Àmọ́ àwọn tí kéèsì wọn ti gbẹnu tán tó ti kọjá bẹ́ẹ̀, wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovaries. Ayé lọ́wọ́ ń sọ pé inna shay'akum la shatta. Ọlọ́run dá gbogbo wa fojú, ó fi ẹsẹ̀ wa sójú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Wá lọ fún full package. Àwa máa jáde sí tán bí Bismillahi ta'ala. Àwọn egbòogi láti India, ní China, ní Arab country, ní Asia continent làwa papọ̀ táwọn èèyàn dẹ̀ ń lò tí wọ́n ń dúpẹ́ fọ́lọ́run. Ẹ lọ wo comment section wa. Àwọn èèyàn ń dúpẹ́ fọ́lọ́run bá Bismillahi ta'ala lórí èké nínú àìsàn. A wà ní Kwara State, Ìlọrin, Airport Road. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí.